Koikimedia bringing the world closer to other steps. Today being the 24th of December 2023. Our níbi tí wọ́n ti ṣe ọdún ìṣù. Tá interview Tani Olohun. Àwa ọmọ káàárọ̀ gbogbo àwọn ọmọ Yorùbá káàkiri àgbáyé gbogbo pàtàkì gbogbo fún tí àwọn bá lè mọ tí àwọn ẹlẹ́sìn àjòjì tó bá lè mọ káwọn òṣìṣẹ́ tiwọn tó bá lè mọ káwọn òṣìṣẹ́ tiwọn bíi Jésù Kristi bíi Ànábì Muhammadu táwọn bá lè mọ pọn ojú wọn lé wá ló ṣàwọn ọmọ Yorùbá tẹ́ pé àwọn abá tó bí wa sílẹ̀ ni tẹ́ pé àwọn tó ṣe wá sílẹ̀ ni tẹ́ pé àwọn tó jẹ́ ká mọ tí tẹ́ ká máa dùn tó wà ní ayé ni tẹ́ pé àwọn tó bí wa ni táwọn àdìmọ̀ rántí àwọn tó bí wa táwọn bá lè mọ rántí àwọn tó bí wọn lè ká lè mọ rántí àwọn tó bí wa àìmọ̀ rántí àwọn tó bí àwa ló ń kó ìfàsẹ́yìn fáwọn ọmọ Yorùbá ló ń jẹ́ kó mọ̀ fi ojú ká mẹ́rin nípa àtó nǹkan nípa àjámọ̀ kankan bò wá ló jẹ́ kó mọ̀ burúkú èṣù jẹ́ lọ́dọọdún báyìí táwọn bá rántí bàbá wa nígbà èṣù bàbá tèmi táwa ń sọ iṣẹ́ dáadáa táwọn bàbá tiwa náà sọ ṣe táwọn sọ fáyé yóò lè kó mọ̀ pé bàbá tiwa lè ètò ìṣiṣẹ́ Sátánì ti bàbá tiwọn tí ń ta Ábúráhámù àti Ádámù àti gbogbo wọn tí ń dà ní wọn lọ́dọ̀ tiwọn ìbí òfẹ́ mú ní tiẹ̀ ní tẹ́sí ní ìtàn òwú mi. ẹ ṣe kan nínú Bíbélì wọn ní pé òun Ọlọ́run èṣù bínú sọ́nà ó wà wọn wá. ẹ mọ̀ dà pé Sátánì nínú Bíbélì ẹ mọ̀ sọ̀rọ̀ Sátánì èṣù bàbá tèmi òbí àyànfẹ́ Olódùmarè lè sú ọláàlú àyànfẹ́ Olódùmarè ni kò sì sí bí oníṣẹ́ tí ó ṣe tí ò ní fi tọ̀sù ṣe ní láyé lónìí oníṣẹ́ ṣe tọ́mọ́sọ̀rọ̀ rẹ̀ tó jẹ́ bàbá wa tọ́mọ́sọ̀rọ̀ rẹ̀ dáadáa jù pé ìkéyè ní wà pẹ̀lẹ́ èèyàn ṣe jẹ́jẹ́ èèyàn tutù ẹ tí máa délùú tìlú ó túbà tí ó tù ṣe oníṣẹ̀ṣe ọ̀hún ni bàbá wa Akérèfọ́sọgbọ́n Ọ̀rúnmìlà bàbá Àgbọ̀nmìlẹ́gùn bàbá Ọ̀rúnmìlà bó ṣe wá dáa tó bó ṣe wá níwà rere tó Ọ̀rúnmìlà ààyò Ọ̀rúnmìlà tó ń fìlà fẹ́ràn jù ní èṣù láàlú kí ló sì dá ni pé kí ló sì fà ni pé èṣù ní irúmọlẹ̀ tí máa ń ṣe rere jù fẹ́ni tó bá mọ ìtẹ́sù fẹ́ ṣùgbọ́n lọ́dọ̀ àwọn tí wọ́n tẹ́sù fẹ́ lọ́dọ̀ àwọn ẹni tí wọn ò nífẹ̀ẹ́ èṣù ẹnu burúkú ẹnu láì tí wọ́n fi mọ dáàpọ̀ èṣù láàlú torí èṣù dáadé bíi wípé olóògbé àwọn ẹbí kò sí bí oníṣẹ̀ tí ó ṣe wà tí ó ní lẹ́sù rẹ̀ torí pé èṣù ló bá gbogbo fún wa ti ṣe gẹ́gẹ́ bí Ọ̀rúnmìlà ti bá gbogbo ìṣàfihàn ṣe pé bá gbogbo rẹ̀ ṣe. kí wàá ló ṣe jẹ́ tó jẹ́ pé tí àwọn tó bá hùwà bàjẹ́ wọ́n á ní pé èṣù tí nǹkan bá ṣẹlẹ̀ bóyá bí wọ́n lọ sí ọ́fẹ̀sẹ̀ kọ́ ọ́fẹ̀ náà sílẹ̀ wọ́n á ní kọ́ lọ ẹ jọ náà. èyí tí àwa yànnà náà nù pé ẹ tí nǹkan bú bá ṣe kó mọ̀ pé lẹ́sù ó ní Sátánì sẹ́yìn pé gbólóhùn èṣù ni àwọn ni wọ́n fi lé wa lẹ́nu nínú ìwé tán gbélé wa lọ tán ní bàbá àwọn kan Ádámù ìyá àwọn kan Ífù wọ́n wá ń jèso wọ́n wá fọmọ ara wọn sí nígbà fọmọ ara wọn sí tó wá tẹ́ wọn lọ́rùn wọ́n á sọ pé èṣù wá bó àárín wọn ẹ mọ̀ gbá wọn tán wèrè ìtàn ìyún òkà wá ìtàn bí Ádámù Ífù bọ́ sí bọ́ yára wọn jẹ́ òkà wá ọmọ Ádámù kọ́ lè mí o ẹ kọ́ mi àwa yóò bẹ́ẹ̀ sọ ọmọ Ádámù tẹ́wàá pọ́ Ádámù ni wá Ádámù tẹ́ ń sọ dúdú ni àbí funfun Ádámù funfun Ífù ìyàwó ẹ̀ funfun èmi wọ́n wá bí èmi dúdú irú sáyẹ̀nsì òsì wọnú tọ́yẹ tí funfun méjì okòó làbọ̀ ara wọn tó wà bí èmi dúdú àwọn ìgbà tẹ́ kó wọ́n ti parọ́ fún wa àìlè bí wọn pétàwé bí wọn wípé kó o ní funfun méjì òsè dóra wọn tí wà bí dúdú bí tèmi inú kòkò dúdú bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ fún ti jáde. àwa lálẹ́ bí funfun láti bí funfun gan àfi wọ́n tó pè wọn lọ dúdú méjì bá lẹ́kọ̀ọ́ wọ́n lè bí funfun tí ó jáfe àwọn ò lè bí dúdú láíláí gbogbo òun èbó tó bá dúdú kò mọ tó tí ọmọ wa ń bí ni àfi tí ó bá mọ̀ tán ibi tó ti wá lókun nígbà wọn sọ pé nǹkan wọn bí Kéènì wọn bí Ébẹ́lì nǹkan tó pàkan jẹ sẹrí àwọn orí ìwọn ìwà àbàjẹ́ ti bẹ̀rẹ̀ àwọn ní pààyàn àwọn èèpààyàn nígbà kan tó pàkan jẹ nǹkan tó wọgbó lọ ó tó lọ fẹ́ yàn ẹjọ ibo ni ètò lọ fẹ́ níbo ló ti ṣẹ wa ó lálẹ́ wúyà wùsà sá góńgóńgò ẹbí ìjẹsẹ bẹ́ẹ̀ nílọ ìsìn lórí ètò ìbéèrè tẹ́ ń béèrè gbogbo àwọn tí wọ́n ti wá sọ pé kíní kan èṣù ló sáwọn èṣù kan ló ń ṣe wọn o èṣù tẹ́yìn bá lọ bá èṣù ẹ̀jẹ̀ sàrà èṣù tí a lọ bẹ́ṣù pé èṣù síbà ìfún èṣù mọ́ ṣe mí ṣe àwọn tí ó ní kíté mọ́ dá fún mi àwọn tó ní mọ́ gòkè nígbà tẹ́yìn bá ń sọ̀rọ̀ tẹ́sù bá ń gbẹ̀yìn dájúdájú àwọn tí ó fẹ́ kẹ́yìn ogókè èṣù mọ̀ sọ̀dà kejì fún wọn ni o tẹ́sù bá ń gbẹ̀yìn ọ̀tá ayé èṣù mọ̀ bá tiẹ̀ jẹ́ ni o nígbà èṣù bá ń bá tọ́jà yín jẹ́ tẹ́sù tọ́ta yín wà lọ pé èṣù ló sí òun kí ló ṣe ọ̀tá ayé náà tó fi sí ẹ̀yìn ìníṣà láti ìbẹ̀rẹ̀
tí bá ní kọ́lọ̀ bá mi ṣe kọ́lọ̀ jẹ́ kí tèmi ó dá tí tèmi bá ti ń da ìmọ̀ inú ọ̀tá mi ò mọ̀ bàjẹ́ inú ọ̀tá mi tó bàjẹ́ wọn wá fẹ́ blaspheme ẹni tó jẹ́ kí tèmi ó dá ó fẹ́ borúkọ ẹni tó jẹ́ kí tèmi ó dá jẹ́ ìsìndẹ́mi borúkọ èṣù jẹ́ nú o bókàlù bẹ́ẹ̀ bá lọ ọ̀dọ́ èṣù láyé pé wọ́n sì ní ìṣètìlẹ̀ fi dáadáa kó lọ sí ìdàkejì ọmọlàkejì tí ó yẹ kí tiyín ó dáhùn tó sì bá tó wá sí ìdàkejì ẹ̀yin sẹ́yìn wá lẹ́fà ìdí tí wọ́n fi ń borúkọ èṣù jẹ́ nú gbogbo àwọn attribute gbogbo àwọn tá a mọ̀ sọ pé èṣù ń ṣe èṣù ló sọ èmi bí mo ṣe wáyé èṣù ló sọ mí dáadáa ọmọ èṣù lèmi mo lè bá sórí ibùdó yẹn já ọpẹ náà níbi ìpẹdẹ ẹ mẹjà tó ń lọ bẹ ẹ ó ti ń gbọ́ àjẹ nípa àtẹ̀dé yìí ẹ tí nǹkan tí ò dá bá ṣe ó wá bí tí nǹkan tí ò dá ti ṣe wá èṣù kọ́ ní ṣe àìdá àwọn ẹlẹ́sìn àjòjì kẹ́kọ̀ọ́wé tí wọ́n wá àwọn náà mú ìfàìsítánì náà sọ di ìrẹsẹ̀ náà láti bà nǹkan tí wọ́n bá ń lẹ́yìn jẹ́ ẹ mọ̀ pé orogún òwò orogún tó lé ẹ̀sìn owó ní gbogbo ayé ìsìnkú kò wò ní ẹni ìwọ̀n kọ́ sọ́ọ̀sì òfò kí wọ́n kọ́ mọ́sálásí ìwèrè kí wọ́n pọ̀ ní ìsìntọ́kọ́ kí òwò ní ẹ bá lè pàwọn oúnjẹ náà kẹ́ ẹ bú àwa náà ẹ já mọ̀ kò wò ní owó sì rí owó ìfowó lọ́rùn a ṣe ọ̀rọ̀ yìí láti fi takọ̀ nìyẹn kẹtọ́rí àwọn tí sẹ́wọ́n sí mọ́ ti bí ẹni pé mò ń bú ẹ̀sìn mi ìbú ẹ̀sìn o èmi náà polówó owó tèmi ni o tó bá rí tiẹ̀ lówó torí tiẹ̀ lówó owó ní arẹ́kọ̀wò tèmi náà èmi náà polówó mi ni mi ń ṣe láti bú kankan ìgbọ́ tó láti sọ pé mo fi bú tiẹ̀ bó bá ti rò sí lọ nínú ọpọlọ ẹ̀ ó yẹ kọ́pọlọ ọmọ kọ́ṣẹ́ pé mi ìbú ẹ̀ ní tèmi gbé dání lèmi náà pọ́n lé báyìí náà ṣe ń gbé Jésù àti Mọ̀mọ́dù bá ṣe pọ́n wọn lé tí kò dẹ́wọ̀ èmi kẹ́mi sí mọ́pọ́ tèmi lé mọ́ torí kẹ́mi mọ́pọ́ tèmi lé mọ́ kí wọ́n sọ̀rọ̀ mọ́ àbí torí kẹ́yìn kí tí mo bọ́lá fún tiyín náà èmi ò lè bọ́lá fún tiyín mọ́ tèmi náà lè mi mọ̀ bọ́lá fún. ọlá ìlú láàróyè. ní ìparí ẹ bá wa fún àwọn aráalé ní advice àwọn ọmọ èṣù ní advice láti àwọn ọmọ èṣù lá advice àti àwọn oníṣẹ́ láti padà sí ilé. mo tiẹ̀ padà lé ebe bá ti padà lé ṣebí ẹ̀rẹ́ táwọn jẹ́ lé lòun ò lè rí jẹ mo tiẹ̀ padà lé èwo ni ò padà lé nu wọn ṣebí kọ́ ọ̀rọ̀ wọn ti padà lé ni ẹ̀bọ ni kíní nígbà gbogbo ìwé àjòjì méjì tẹ́ gbéjọ nígbà bá ti lọ bẹ̀ tẹ́ ọ̀dọ́wájú pásítọ̀ tẹ́ ọjọ́ àfà nígbà ọ̀rọ̀ bá díjú mú ni ẹ padà lé ẹsẹ̀ padà lé ni ẹ mọ́ padà lé ṣebí yóò jẹyìn ni ó ṣe á lé ẹ tẹ̀sẹ̀ gbogbo àṣẹ tẹ̀sẹ̀ lé bọ̀ ni èwo àwùjọ ní pẹ́ wàá sọ gbangba ní yàtọ̀ táwà nílà ni wọn pé àwa ń ṣe kọ̀rọ̀ a tún sọ gbangba ní tẹ́ ń ṣe kọ̀rọ̀ yẹn gbèsè gbàgbà kí o gba yé rí mùsùlùmí ò kírun gbangba yóò pa gbolé yẹra gbangba tá a bá fẹ́ burúbọ àwọn ọmọ bọ́n kọ̀rọ̀ àwọn ọmọ gbèsè bá kọ̀rọ̀ gbogbo ẹ̀ sì di gbangba wọ́n ti ń jẹ́ kárí pé torí pàṣẹ kọ̀rọ̀ ni ò ṣe dá gbogbo ẹ̀ ti di gbangba báyìí ẹ̀jí káàánú ṣe fún gbangba kọ̀rọ̀ tá a ti ń ṣe lẹ́bi fi ń bá àlókọ yẹ pé ọmọ la fi ń rúbọ àwọn olórí kúkú ìjẹsùn kankan wọn lẹ́nu mi là fi ń yàn rúbọ rí wọn ní láyé àtijọ́ wọn ní àkọ́bí ọmọ náà fi ń rúbọ nílẹ̀ Yorùbá sẹ́yìn rí èmi ò rí ní láyé tèmi o. torí pé àwa ń ta gbangba wọn ò pé ìwọ ọmọdé kéde àbí àgbà orí ẹ̀dá dúró sí àwọn abẹ́ tó ti kọ́kọ́ wá di ìṣẹ̀ṣẹ̀ gan mo ò bí ọ̀dà kó ń sọ gbangba ìwọ wá sọ gbangba ṣùgbọ́n ọ̀sà tó bá gbèyàn yóò sì rí sọ gbangba èmi tèmi sí ìmọ̀ sọ ni pé ní tó bá ti fi pamọ́ kíní o àjẹ́ pé bóyá ó ní nǹkan tó tí ò dá bẹ̀rẹ̀ ẹ jẹ́ káwọn ló ṣe gbangba tẹ́yìn bá lè mọ̀ sí ti gbangba tá a lè mọ̀ lọ sí Christmas gbangba tẹ́ ń gbé fada Christmas yìí tẹ́ ń kóno sí ní tẹ́ ń gbangba tẹ́ ń ṣe iléyá tẹ́ ń lọ kí oyin gbangba tẹ́ ń pàgbọ́ yín gbangba ìṣẹ̀lẹ̀ tí wọ́n á dẹ̀ gbọ́dọ̀ pọ̀ sí gbangba. ẹ sà ẹ má bínú sà ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín lórí ẹ̀sìn tí ọdún tá a wá ṣe wọ́n ní ọdún èṣù right but tí àwọn èèyàn bá báyàwó ẹ̀sùn àbúyọ ọmọ báyàwó bàbá ẹ̀sùn á ní èṣù ló ṣe òun ṣé èṣù ló ṣe lóòótọ́ ni àbí. kìí ṣe èṣù a ti ṣàlàyé tẹ́lẹ̀ ẹjá ṣàlàyé fẹ́yìn náà kìí ṣe èṣù ẹjẹ́ wá sáré fún yín tàn kékeré kan nípa Olódùmarè ti dá yẹn ló ti dá méjì kan pẹ̀lú èèyàn ẹ̀mí kan ẹ̀mí dáadáa ẹ̀mí kan jẹ̀mí àìdá bàbá èmi ó sọ̀rọ̀ èmi mọ́ sọ̀rọ̀ ní sọ̀rọ̀ nínú ẹ̀mí kan ẹ̀mí dáadáa ẹ̀mí kan ẹ̀mí àìdá àwa la níbí ọdún tiwa la ti ń ṣe a sì ní kọ́lọ́dún kan mọ́ sọdún àbí gbàtà adé nìsín ṣé awo ṣọ́ọ̀ṣì ní ẹgbẹ́ bíi àgbà wa mọ́ṣáláṣí a ní kọ́lọ́dún mọ́ sọdún bọ́lọ̀ sí dáyẹ̀ lọ́dọ̀ mi kan pẹ̀lú yẹn ẹ̀mí kan tó bá ń ṣe dáadáa inú ìlú mọ̀ ọdún ẹ̀mí kan yìí tó bá ń ṣe àìdá inú ìlú mọ̀ bàjẹ́ tó bá ṣe dáadáa ẹ̀mí tó fi ṣe dáadáa bẹ́ẹ̀ yóò bá sọ fún ọ pé
ní tó ṣe tó dáa ni ẹ̀mí ìlú mọ̀ sọ pé ní tó ṣe dáa inú ìṣòro ẹ̀mí àìdá tó bá ṣe àìdá yóò mọ̀ sọ pé ní tó ṣe ò dáa inú ló sì mọ̀ bàjẹ́ kí wàá ní tèṣù tẹ́ wàá mú mọ́ ó wá lọ báyàwó yàwó òyá níyàkúyà ó ṣe gbogbo ẹ̀ tán nígbà tó yà mú ọ wá sọ fún gbàgbé wájú ẹ má bínú èṣù ló ṣe mí ṣéṣù ló ṣe yàn èṣù lè dún yàwó yàwó serious. Thank you very much, sir. Thank you very much. Ẹ ṣé gan sir. Koikimedia bringing the work closer to other steps. Àti interview Tani Olohun tán ẹ̀yin èèyàn wa bó bá ṣe ń lọ ẹ máa bá wa ká lọ a wà níbi tí wọ́n ti ń ṣe ọdún Èṣù ní ìlú Ìkẹjà. Akí gbogbo wa lọ́kùnrin lóbìnrin tá a wà lórí ìjókòó níbí gbogbo wa náà ní pàtàkì níwájú àdẹ́dà mo sì ń gbọ́ tí wọ́n ti ń pè mí lórí aago pé bàbá wa olórí wa nì bàbá wa Sọlágbadé Pópóọlá bàbá dáadáa tí wọ́n jẹ́ ààrẹ fún àjọ ti National Task Force Ifá Religion pé wọ́n ti wà ní àwùjọ wa níbí bàbá ò tí ì dórí ìjókòó wọn ti bẹ níbí ẹ bá ní fún wa láti wọ ẹ dákun torí Ifá torí pé àwọn kan lábalábì kan bí wọn bá dákọ olórí wọn máa gbọ́ ṣéwù èmi ò dákọ ìlú o torí àwọn èèyàn fẹ́ mú èèyàn lóhùn o ìsìnlẹ̀ ó tó di ó tó ta sí ó tó bú wa o àwọn kan la dákọ o ṣe mọ̀ pé mi kọjá ìyára tèmi jẹ́jẹ́ tèmi mọ̀ lẹ́mìí àgbàjá bíi ta lọ lọ́hùn. èmi ò mọ̀ o èmi ò jẹ́jẹ́ mi mo jókòó mi n ò tọrọ àbùkù lọ́wọ́ rẹ o jẹ́jẹ́ mi mo jókòó mi o. tọ́ lábẹ́bẹ́ náà mo kí bàbá mi wọ́n ti wà ní agbègbè wa níbí mo kí bàbá mi kábíyèsí bàbá mi bàbá Tadé Fani bàbá mi Àràbà Wòròsòkì Agboola Awódìnà ẹ bá mi fún bàbá mi náà láti ọwọ́ ẹ̀dá kòtò torí fún bàbá tí ẹ bá mi fún bàbá láti ọwọ́ ẹ̀dá kòtò torí fún kábíyèsí àwọn àbọ̀ yìí sà kábíyèsí sà bàbá o kábíyèsí. That's the youngest old man. ó kálukú náà ní láti yọ̀ǹgì lẹ́nu èso ọ̀dà lọ́mọ ń so gbogbo ní méjì méjì nígbà tẹ́mi náà débi lónìí wọ́n ní Adéfá ẹsẹ̀ ayọ̀ǹgì bá ìṣe adé yọ̀ǹgì èso ọ̀dà kì í gbó torí pé gbogbo ibi tí àwùjọ bíi tẹ́sán ọ̀dà bá ti dé tó bá ti mọ̀ pé òun ọ̀bà bẹ̀ mu àwọn ọbẹ̀ ni ọ̀gbà lò so ọbẹ̀ bá rí mi tí mo yọ̀ǹgì lónìí ẹ̀dẹ̀rẹ̀ torí bí lọ́la lákè tó hóòdì o kò sí nǹkan kan bàbá wa Àràbà tí Wòròsòkì ẹ rí bàbá mi náà tí bàbá tó dùrọ̀ kẹ́ wọ́n jẹ́ kábíyèsí bàbá a máa rí yín pẹ́ láṣẹ Ifá láṣẹ gba arúgbọ̀dẹ ìjẹ́ bàbá wa Sọlágbadé ṣé wọ́n ti bẹ́ tòsí bàbá kábíyèsí ṣé wọ́n ti bẹ́ tòsí mo ń wojú bàbá láti mọ̀ ní o mo mọ̀ pé bàbá mi ti wà níbà yìí tọ̀ ìrìn àjò tòní nítorí pé àti ìlú ni àti agbègbè tání kọ̀ọ̀kan wa tí a ti wá ọ̀nà jíjìn ni a ní láti gbára wa ní àkókò ní àkókò yìí bákan náà mo fi àkókò yìí mo fi kí òjíṣẹ́ ẹrúnmọlẹ̀ nì ọmọ súpọ̀tọ̀ ọmọ kí ni mo pè é sẹ́rí àwọn oríkì kan bẹ tọ́jọ́ pé nígbà kan àti ẹ̀mọ̀ wọn ṣùgbọ́n nígbà tí iṣẹ́ wọn dé àpadà morúkọ wọn ní tipátipá tẹ́ ẹ bá rí olórí oko mi tó bá sọ pé èmi olórí oko ìsúpọ̀tọ̀ Adégbọlá ìyẹn láti ìlú Ìbàdàn níbí ìyẹn ń gbà tá ara bí tí ọba ṣàbòsí nu bí ọba sì kọrin fádéfá olórí méjì kò ju yọkọlú lọ kò sí wàhálà olórí oko á padà nípàdé lẹ́yìn ìsìn á pàdé náà ni ta lọ́lọ́ náà ti wà ní àwùjọ wa níbí where are you ẹ bá ní sọ yẹn ẹyin Sátánì ikú tó rí Mẹ́kà tó bọ̀. ikú ò rí Mẹ́kà ẹ̀wẹ̀ ẹja fi ẹ lẹ̀ ṣẹ̀rẹ̀ àwọn wèrè ti kọ̀kọ́ kúkọ ọ̀tọ̀ lẹ́lẹ́hà ikú ò rí Mẹ́kà ṣẹ́ni gbogbo ìgbà yẹn ara tí a fi kàjé wa náà nu àwọn èèyàn ti gbá wa ti pẹ́ ikú wo ló rí Mẹ́kà wọ́n sọ fún wa pé kinní kan ọmọ a máa rí àfin a sọ pé ìbò mo jáde. ẹ wo ṣé ajá náà sì ni wọn. méjèèjì ni. wọ́n ní kémi sọ pé ta lọ lọ pé ajá ń torí lẹ tó bọ̀ mo ní ta lájà ta lẹ́kùn. ta lájà ta lẹ́kùn. ọ̀dà mi. ok ladies and. ṣé ta lọ́lọ́ wà lájà ta wà lẹ́kùn. wọ́n ní ẹ kìlọ̀ fún wọn.
alálẹ̀ tó iná. àṣìpá òwe ẹ má jà sọ yẹn mi lórí. ìkúre mẹ́ta ni ó bọ̀. àwọn babaláwo máa ń sọ̀rọ̀ kan bàbá mi kábíyèsí àràbà ìgbà tí èèyàn bá fẹ́ kí babaláwo sọ̀rọ̀ tí babaláwo bá wá ń dákẹ́ tí ọ̀rọ̀ bá ti wá kan babaláwo ní ibi pé àkókò ọ̀rọ̀ ti ń tó àwọn babaláwo á sọ pé ó fi ìyá ara gbé mi ní jìngín ara ìyẹn ni pé ẹ ti ń fi ọ̀rọ̀ ẹ ti fi ń ta bàbá nìyẹn ẹ má jẹ́ àdọ́rọ̀ síbi ilẹ̀ ẹ jẹ́ àfihàn ètò làwa ṣe. Èṣù kìí ṣe kíni. Èṣù is not Satan, please. ẹ dákun ẹ jẹ́ ká sọ káyé ọgbọ́n kínú èso ìdàkónú. Èṣù kìí ṣe kíni. Èṣù kìí ṣe Sàtánì. Àwọn ará bí wọ́n ń bọ̀bọ̀ wa ni ẹ lọ́ọ́ rí mọ́ wa item number 1 tó bá kàn ẹ̀ máa pè é lẹ́gbẹ̀ẹ́ kọ́ máa múra lẹ̀ wọ́n fi lè mọ̀ pé ṣe gbọ́. Èṣù ọ̀dà kìí ṣe kíni. Kìí ṣe Sàtánì. Ẹ wo àwọn àlòmí èyí tá ń ṣe lẹ́nìí díẹ̀ la máa gbà. Torí mi gangan bẹ́ẹ̀ ṣe ń wò mí ìwásíbí mi láti join ọdún yìí èyí là kọ̀ọ̀kan first leg mi rè àti kẹsẹ̀ nìkan bọnú odò báyìí bọ̀ ní ti fà á. Ṣé 1000 tó ń bọ̀? Ẹ̀nà ẹ bàbá a ti sọ̀rọ̀ ti 100 a ní 100 ẹ̀yin ni olórí oko organize fún ètò yìí 100 ló sì rán ni sí èèyàn 1000 èèyàn 1000 yóò padà di 1 million èèyàn 1 million yóò padà di 1 billion èèyàn 1 billion yóò padà di trillion people àbí ṣé bẹ́ẹ̀ kọ́ ni nítorí pé níwòyí ọdún tó lọ àpọ̀ tó báyìí àwọn ọdún èṣù ọ̀dà tí wá tún palẹ̀ débi pé wọ́n wá tún ṣe ní ìpínlẹ̀ sípínlẹ̀ tẹ́ bá worí afẹ́fẹ́ lẹ́nìí ayé ọ̀mọ̀ pé wọ́n ń sọdún Christmas wọ́n bá tẹ̀ra wa ni wọ́n tẹ̀ ti káńsù ẹ̀ a sì mọ̀ pé ń bọ̀ báyìí náà wọ́n padà káńsù ọdún iléyà náà ni ẹjẹ́ ń jà tẹ̀ra wa pé tá à ń sọ yìí gbogbo ẹni bá padìẹ nínú ọdún tá a wà yìí o èṣù ọ̀rà lọ padìẹ fún ẹ̀bọ ọ̀pá màálù ọ̀pá fẹ́sù ni àbí sẹ́bẹ̀ ẹ̀kọ́ ni wọ́n ti káńsù ọdún Christmas so kìyà o wọ́n sọ bẹ́ẹ̀ so àyájọ́ ìbọ̀dì tó ń sọdún à ń padìẹ ni brẹ́là ni kìnnì kankan ṣùgbọ́n ẹ má padìẹ mọ́ òbúkọ ni ẹ má pa àtàkùkọ àkùkọ tiwantiwa kìí ṣàkùkọ kìnnì àgbíjì o ìyẹn náà mo ní ẹ máa wo item mo ní kí ẹ máa wò ó ọ̀ya ẹja àgbọ̀ ta ní mẹ́mẹ́. bẹ́ẹ̀ni a ti àwọn tó máa ṣe ìwúre fún wa. ẹni sùúrù ẹ̀rọ ta ni ó ṣe ìwúre. Ifá Moyọ̀ alápèjọ ọ̀tọ̀ etí ò bá yé yín ẹ tẹ̀sáwà àwa làwa gbọ́ Yorùbá èdè òyìnbó lẹ́yìn mọ̀ so èdè òyìnbó lẹ́yìn gbọ́ so tó bá jẹ́ ti Yorùbá ẹ jẹ́ káwọ̀ mọ̀. ní àmì tí mo wọ̀ ọmọ Dòrémí. ẹ mọ Dòrémí Fáṣọlá ńkọ́ lọ sí bẹ́ẹ̀. bákan náà kọ́tọ́ di pé Dòrémí Fáṣọlá tọ̀ òṣèrájì ni tọ̀ àti dúpẹ́ kí ó tọ́ di pé bàbá wa tí wọ́n wà fún wa ní ìwúre ìbẹ̀rẹ̀ lórí ètò yìí ẹran ti fi ta adélẹ̀ kan pé aṣàpọ́nlé ta lọ́lọ́run Adégbọlá ẹ bá mi fún láti ọwọ́ tó gbogbo ẹ̀dá fún mi lọ́wọ́. bákan náà ni mò ń kí bàbá láwo akọ́dá Ìfàtúndé ẹ bá mi fáwọn náà láti ọwọ́ bìtì ọba wẹ̀dá.